ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وعلى كل من تبع سنته وسلك مسلكه واقتفى بهديه إلى يوم البعث والنشور. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. نستعيذ بالله من ذلك. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba tí ó já sí pé bóyá ṣe jókòó ní àárọ̀ yìí àwọn nǹkan tí ó fa ọpẹ́ fún wa ó pọ̀ gan, ṣùgbọ́n méjì ó fojú hàn bẹ́ẹ̀. A dúpẹ́ fún Ọlọ́run lórí ìyọrí oṣù Ramadan èyí tí a ṣẹ̀ṣẹ̀ yọrí yìí. Kò sí nǹkan tí ó rújú pé a ti ṣe oríire tó pọ̀ láàrin oṣù kan yìí. Àdúrà tó kù náà ni pé oríire tí a ṣe Ọlọ́run má jẹ́ kí ó di orí ibú fún wa. Jẹ́ ká rí oríire náà, jẹ́ ká rí dédé ọdún tí ń bọ̀, ọlá títóbi Ọlọ́run tí ó fi wá já sí pé oríire ó pàdé oríire ni. Ọlá títóbi Ọlọ́run, ọlá ìfẹ́ tá ní sí òjíṣẹ́ rẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. A tún wá dúpẹ́ fún Ọlọ́run wípé ní àárọ̀ yìí Ọlọ́run tún ní kí orí wa kó lè kàn sí i. Tí ó bá já sí wípé ọ̀sẹ̀ tí ó lọ ní dédé irú àsìkò yìí nígbà tí ìyá ọmọ tí wọ́n ń ṣètò lọ́wọ́ tó bá já sí pé bá mi ló já sí ni ó ṣeé ṣe kí a máa kójọ báyìí náà, àmọ́ kì í ṣe pẹ̀lú ìdùnnú láti kójọ. A dúpẹ́ fọ́lọ́run pé ìkówájọ wa lórí ìdùnnú àti dúpẹ́ fún Ọlọ́run pẹ̀lú ẹ̀rín ni. Ọlọ́run má ṣàgbà ọpẹ́ wa, ọlá títóbi Ọlọ́run. A tọrọ ìkẹ́ Ọlọ́run àti ìjẹ́ rẹ̀ fún aṣíwájú wa láyé tí à ń bẹ Ọlọ́run pé kó má yọ wá nínú ọmọlẹ́yìn ẹ̀ tó bá dọjọ́ àlùkìyámà, Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Ọlọ́run àti ìjẹ́ rẹ̀ kí ó máa bá àwọn ará ilé àwọn sọ̀hábí ẹ̀. Gbogbo wa náà gẹ́gẹ́ bí olùgbìyànjú nínú iṣẹ́ Ọlọ́run, Ọlọ́run má yọ wá nínú àánú àti ìkẹ́ rẹ̀ àti gbogbo àwọn olùgbàgbọ́ òdodo títí di ọjọ́ àlùkìyámà. Gbogbo ẹ̀yin bàbá wa nínú Islam, ẹ jẹ́ kí n pé kíkì mi látọ̀dọ̀ àwọn ìmáàmù dáadáa, ìmáàmù olóríire, ìmáàmù súnnà, oríṣiríṣi ìmáàmù náà ló wà láyé lónìí. So a dúpẹ́ fún Ọlọ́run ọba. Nígbà tí èèyàn bá rí àwọn ìmáàmù tí ó dúró lórí kìtáàbù àti súnnà, ní máa ń jẹ́ nǹkan ìdùnnú ni. Mo ń sọ fún ẹnìkan ní last week, mo ní bọ́lọ́run bá ti ṣe yín ní UITH lọ́lọ́run fi gbé ìbànújẹ́ fún wa kúrò lórí nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́dọ̀ Kẹ́hìndé yín. So àwa bí Ọlọ́run subhanahu wa ta'ala wípé irú atẹ́gùn tó fẹ́ sọ́dọ̀ yín Ọlọ́run jẹ́ kó fẹ́ sọ́dọ̀ Kẹ́hìndé yín náà, ọlá títóbi Ọlọ́run ọba. A kí gbogbo ẹ̀yin bàbá wa tí ó ṣẹ́kù. So mo dáhùn bàbá wa kan máa ń bí ní tẹlifíṣàn, mo ti dáhùn mà. Bàbá wa Honorable Katibi ẹni tẹlifíṣàn mo ti dáhùn, mo sáà ti jókòó mọ́ mú pé So a kí gbogbo ẹ̀yin bàbá wa lápapọ̀ àti gbogbo àwa ọ̀dọ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Kíkí wa ò ní pé tí a bá kí ẹni tí Ọlọ́run fi òní ìsọ ní ó kọ dáadáa. Àwọn náà ni àfà. Kò kí yí àwọn èèyàn wípé èèyàn lè jẹ́ ẹnjìníà, ó lè jẹ́ lọ́yà, ó lè jẹ́ dókítà tí ó sì tún jẹ́ àfà. Kì í yí àwọn èèyàn báwọn. Ṣùgbọ́n alhamdulillah pẹ̀lú àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, àwọn èèyàn ti ń rí i pé ó ṣeé ṣe kéèyàn kó méjèèjì. Nígbà tí òkúkú ṣiṣẹ́ ti ń jẹ́ sí àfà nínú Islam, àfà ìròyìn lásán ni fún ẹni tó bá ní ìmọ̀ kan. Ó wá lè níṣẹ́ ìmí tí fi ń jẹun, àmọ́ tó bá ti níròyìn ìmọ̀ lára ó ti dàáfà náà nìyẹn. Ṣùgbọ́n torí báwùjọ ṣe rí, ẹ̀rí iṣẹ́ àfà náà fi di iṣẹ́ tí èèyàn nínú kankan tí yóò kàn ní kí ni iṣẹ́ rẹ̀, iṣẹ́ àfà ni. Kò sí iṣẹ́ àfà. So ìròyìn làfà, ẹni tó bá ti nímọ̀ òun náà ni àfà. Kódà kó jẹ́ furniture, kódà kó jẹ́ panapita. Dr. Jamil Yusuf pẹ̀lú gbogbo ìtumọ̀ tí àfà bá ní nínú Islam, àfà ni wọ́n. Kódà ẹni tí ò bá mọ̀ nínú tó yá sí pé kèé ṣe gbogbo ẹni tó bá jẹ́ àfà ló lè dá sí. Òun náà ní pínpín ogún nínú ìlànà Islam. Dr. Jamil Yusuf wọ́n lọ fún sẹ́mínà 3 months nípa pínpín ogún nínú Islam. Sẹ́mínà tá ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jáde ní yunifásitì tó pé kéwú ni wọ́n lọ ṣe, àwọn èèyàn já ń bẹ̀. Dr. Jamil Yusuf ṣàṣeyọrí, alhamdulillahi rabbil alamin. Àfà ni wọ́n pẹ̀lú kullul maana. Ọlọ́run ọba tí ó wá kó gbogbo ẹ̀jọ́ sí yín lára
ọlọ́run ọba kó jẹ́ kẹ́ lè fi sí lọ́hùn ni kó ṣe ní ìmọ̀ tí ó wúlò fún ẹ̀sìn tí ó wúlò fún àwùjọ ọlá títóbi ọlọ́run. àwa kí ìyá ọmọ náà in absentia a kí wọn kú oríire àlàáfíà àti ọgbọ́n tí èèyàn fi máa ń tọ́mọ téèyàn fi wá ṣe oríire lára kọ́lọ́run fún yàn lọ́mọ ọlọ́run mọ́tàbà wà fún wọn. gbogbo alápapọ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. láàrin nǹkan tí ò ní ju ìṣẹ́jú mẹ́wàá lọ mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí at-tahaddiyat amama at-tarbiyat al-islamiyya as-sahiha. mo fẹ́ sọ̀rọ̀ lórí ìpèníjà tó wà níbi rírí ọmọ ní ìlànà Islam ní àwùjọ tí a wà. eléyìí nìkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. ṣùgbọ́n ní ìbáwọlé ọ̀rọ̀ a rí wípé kò sí èméjì wípé àṣẹ Ọlọ́run ni wípé gbogbo ẹni tó bá bímọ kò gbọdọ̀ mọ́ tọ̀. ìyẹn ló fà tó jásí pé àwọn tí wọ́n bá jẹ́ àwọn sálàfù wa àwọn ẹni tí wọ́n síwájú wa nínú ẹ̀sìn lọ́jọ́ tí wọ́n bá ń tọrọ ọmọ àdúrà méjì ni wọ́n máa ń ṣe papọ̀. wọ́n ní Ọlọ́run ṣe ọmọ dáadáa fún wa. ìtumọ̀ ọmọ dáadáa ni wípé tó o bá ṣe ọmọ tán fún wa ọmọ tí ó ṣe é tọ́ tí ó sì gba títọ́ Ọlọ́run mọ́ ṣàṣe fún wa. méjèèjì lèèyàn máa ń ṣe papọ̀. ṣùgbọ́n ẹni tí ò bá nímọ̀ tó àwọn tá à ń sọ yìí yóò kọ̀ tọrọ ọmọ ni kò ní mọ̀ pé aburú lòun tọrọ fún òun torí pé lẹ́yìn ọmọ kò tán síbẹ̀. àṣẹ Ọlọ́run ọba ni pé ká tọ́ ọmọ pẹ̀lú àwọn ẹ̀rí wọ̀nyí tó pọ̀ ní Al-Qur'an. nínú àwọn ẹ̀rí tó wà fún wípé àṣẹ Ọlọ́run ni pé gbogbo ẹni tó bá bímọ Ọlọ́run ó béèrè lọ́wọ́ ẹ̀ pé bó ló ṣe tọ́. Ọlọ́run sọ pé a'udhu billahi minash shaitani rajim ya ayyuhal ladhina amanu qu anfusakum wa ahlikum naran. Ọlọ́run ni mo pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ dáàbò bora yín. ẹ̀wù bí Ọlọ́run ti gbé wọ́n ní tíná bá jó ni tó jó ọmọ ẹni tara ẹni lákọ̀ọ́kọ́ mú kúrò. ìyẹn ló bọ̀ fi jẹ́ sí gbogbo ọ̀rọ̀ tí èèyàn máa ń sọ nípa títọ́ ọmọ láwùjọ tó yá sí pé àwọn òbí ìgbàlódé ló wà ń bẹ̀ is useless. gbogbo títọ́ ọmọ fún òbí tó yá sí wípé òun gangan lásìkò tó yẹ kó gba títọ́ ó ti mísì ẹ̀ is useless. irú àwùjọ bẹ́ẹ̀ bó ló ń kálukú ó ti tọ́ra rẹ̀ lámọ́ fi ń ṣe wá sí. ibi tó náà ti gbé ọ̀rọ̀ ni wípé qu anfusakum ẹni tí ó tọ́yàn kó kọ́kọ́ tọ́ra rẹ̀ wa ahalikum àtàwọn fámìlì yín ìyàwó yín ọmọ ní àtàwọn tí wọ́n jẹ́ alágbàtọ́ fún yín. Ọlọ́run ní ẹ mọ́ gbogbo tẹ́ ẹ bá lè ṣe gbogbo ẹ̀kọ́ tẹ́ ẹ bá lè fún wọn tí ò ní jẹ́ kí wọ́n wọná Ọlọ́run ní kẹ́ fún wọn. kódà ní a rí nínú Al-Qur'an wípé àwọn kan ó sì orí ibú torí kí wọ́n bímọ láyé ni. àwọn kan tó bá lọ́jọ́ àlùkìyámà wọ́n máa sọ wípé tó bá yá sí pé Ọlọ́run ò fún wa lọ́mọ láyé ni bóyá ọ̀rọ̀ wo bá ti já síbi tó já sí. nígbà táwọn ọmọ wọn bá ń lọ́ọ̀kì wọn bí àṣà fáwọn Abu Faiz wọ́n ní tó bá lọ́jọ́ àlùkìyámà àwọn ọmọ kan lọ́ọ̀kì òbí wọn pé Ọlọ́run ó ti parí ìdájọ́ tí oníkọ́mọ àlùjánnà mo fẹ́ kó tún ẹjọ́ yìí dá bàbá yìí ò lè wà àlùjánnà kẹ́mi wọn wọnú náà o. wọ́n fi ń tún ìtumọ̀ ayé Al-Qur'an tí Ọlọ́run bá ń sọ wípé tó bá di ọjọ́ àlùkìyámà àwọn ọmọ kan sọ fún Ọlọ́run pé Rabbana wa atihim di'fayni minal azab. ìwọ Ọlọ́run tó wọ́n jẹ́ sí pé iná táwọn ń wọ̀ lónìí àwọn kan ní òṣìṣẹ́ ojúṣe tiwọn lásìkò táwọn ò mọ̀ kankan nínú déédéé ni pé táwọn bá ń wọnú náà ìwọ Ọlọ́run àwọn eléyìí náà gbọ́dọ̀ wà àlùjánnà. wọ́n ní wal'anhum la'nan kabira ìyà tó tóbi ju tiwa lọ ní kí wọ́n Ọlọ́run fi jẹ wọ́n Ọlọ́run sì gbọ́ sí wọn lẹ́nu. Ọlọ́run má ṣe bẹ́ẹ̀ fún gbogbo ẹ̀yin bàbá wa tí ẹ jókòó àtàwọn náà. so ó fi hàn wípé àṣẹ èèyàn lè bímọ ṣàgbákò. bẹ́ẹ̀ náà ló fi wà nínú Islam tó fi já sí wípé èèyàn ń bímọ ṣoríire. àárín inú àdìsí Ànábì sallallahu alaihi wasallam àwọn àyè tí Ànábì ti ń ṣàlàyé fún wa wípé ẹni tí ọmọ obìnrin méjì bá ṣaláìsí fún àwọn ọmọ méjèèjì lọ́lọ́run ó lò ní àlìjánnà fún yàtọ̀ bá rọjò àlìkìyámà. nínú àdìsí mi Ànábì sallallahu alaihi wasallam Ànábì sọ pé man aala jariyataini kana ma'i ka'ataini fil janna. ẹni tó bá fi lè tọ́ ọmọ obìnrin méjì tó tọ́ ní títọ́ tọ́lọ́run gan wá ń sọ wípé bí mo ṣe fẹ́ kí ẹ̀dá Ọlọ́run rí lórí ilẹ̀ ni ẹni ìhun àti mi àjọ jókòó tira wa nínú àlìjánnà ni. so eléyìí fi hàn wípé àwọn kan sórí ire lára ọmọ àwọn kan sì ṣe orí ibú lára ọmọ. mo bẹ̀ Ọlọ́run subhanahu wa ta'ala pé nínú àwọn tí ó sórí ire lára ọmọ ni kọ́ làwọn bá ṣe fún wa. tá a bá wo àwùjọ lónìí gbogbo ẹni tí ń bímọ tí ó tọ́ ọmọ ìlànà mẹ́ta ló wà ńlẹ̀ níwájú èèyàn lè wọ́n wà at liberty láti choose èyí tó bá wù. àkọ́kọ́ ni at-tarbiya al-aadiyya ìtọ́ ọmọ lọ́nà àṣà
ìyẹn ìlànà àkọ́kọ́. Èèyàn lè decide wípé ọ̀nà àṣà lòun fẹ́ fi tọ́ ọmọ, a sì mọ̀ kán tá ń pè lásà. Ìyẹn tá ń pè lásà ni àṣà Yorùbá lọ́dọ̀ wa ń bì. Bó bá jẹ́lẹ̀ Haúsá, àṣà Haúsá. Bó bá jẹ́lẹ̀ Lárúbáwá, àṣà Lárúbáwá. Kò sí àṣà tí ò láburú nínú. Ẹ̀sìn fẹ́ ṣẹ́ẹ̀kì àṣà ni. Ìpè gbogbo nǹkan tẹ́ ẹ ti ń ṣe, èyí tó bá dá ń bẹ̀, ẹ̀sìn ò ní ẹ filẹ̀. Èyí tí ò dá, ẹ̀sìn fẹ́ regulate ẹ̀. Ẹni tó fẹ́ tọ́ ọmọ lọ́nà àṣà lápèjúwe nínú Yorùbá, àwọn core principle nínú àṣà Yorùbá, òun ni ó fi máa rí ọmọ yẹn. Nínú rẹ̀, òun ni pé yóò máa dẹ́rù ilé ayé tá a wá ìbá ọmọ. Wípé ha ilé ayé ilé o. Tó bá ti fẹ́ máa yíwọ́, àfi kó fi ẹbọ kó fi kún. Irú àwọn ìdílé tó bá rí báyìí, àtọmọdún 3 ni wọ́n ti máa síngẹ́rẹ́ fún àwọn ọmọ láti fi prepare wọn fún àwọn àgbákò ọjọ́ iwájú. Àwọn ìdílé tó bá rí báyìí, àti kékeré ni wọ́n ti máa sọ fún àwọn ọmọ wípé o ní ọ̀tá tó pọ̀, ọ̀tá tí ò fojú rí. Pé àfi kó o má jókòó lásán. Àti kékeré lọ́mọ yóò ti máa ríra rẹ̀ pé ha kí lòun wá ṣe nílé ayé gan. Tó bá jásí pé irú àgbákò tó báyìí lòun wá ṣe nílé ayé. Àwọn ilé tó bá rí báyẹn wọ́n sì máa ṣe nìyẹn. Nírú ìdílé báyìí, ọmọ obìnrin wọ́n máa sọ fún pé ilé ọkọ ilé àgbákò ni. Tó jásí pé tí ọmọ obìnrin bá sẹ́wọ̀n pé ó fẹ́ lọ ilé ọkọ náà, òun náà mọ̀ àwọn pé ha ṣé ilé ẹ̀wọ̀n nílé ọkọ yìí gan ni àbí irú ilé ìwò gan nílé ọkọ. Nínú àwọn ilé tó bá rí báyìí, gbogbo nǹkan àṣà tó jásí pé ó tako tẹ̀sìn láàmà rí bẹ̀tà fún wa rí pé ọmọ yìí tó bá dàgbà tán tàṣà ni ó ṣe kìí ṣe tẹ̀sìn. Ìtọ́ni àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, at-tarbiyatul garbiyya, western upbringing. Àwọn ilé kan bẹ tó jásí wípé Yorùbá lọ́mọ, Yorùbá ni bàbá, àmọ́ wọ́n fẹ́ tó jásí pé tó bá dàgbà irú ìgbésí ayé òyìnbó ni ó máa gbé. Irú ìgbésí ayé òní ìgbésí ayé òyìnbó. Ìgbésí ayé al-ibahiyya, permissiveness. Kéèyàn gbé ìgbésí ayé wípé kò sí òfin ẹ̀sìn kankan tó déèyàn mọ́lẹ̀. Bó bá ṣe wù ọ́ ni kó ṣe lò. Irú àwọn òbí báyìí tẹ́ fi dá wọn mọ̀. Tá bá fọmọ sílé ìwé láti primary school ni wọ́n ti lọ kí bọ́bọ́ dín pé asáfẹ́ kó kàwé yìí ni. Bàbá wa ń ké lórí fóònù. Bó o ní sọ kọjú mọ́ ìwé rẹ, kàwé rẹ dáadáa o. Ṣé wọn ò sọ pé ẹ̀rọ nọ́bẹ̀lì kankan o? Wọ́n bá pa fóònù. So ń kírun kò sí mbẹ̀. Torí pé kìí ṣe èrò ni wọ́n ní kó lọ kí nílé ìwé. Ìwé yìí náà ni. Àwọn èyí tí òfin tí wọ́n sí hósítẹ́ẹ̀lì bó bá lọ léèwé láti àárọ̀ tó bá dé lágo 4, tíṣà tí ó tún kọ ní tilé ti wà ń bẹ̀ títí dago 6. Bó bá dago 7 yóò wo super story. So that yóò fi lè rí bí àwọn tí ń wò fún wọn ṣe rí yẹn. So that wọn náà fi lè rí bẹ́ẹ̀. Nínú àwọn ìdílé tá a rí, bó bá jẹ́ obìnrin ni, àti kékeré irú aṣọ tí ó máa wọ̀ yóò ti fi máa yé yín pé àwọn àwòlọ́mọ yìí ó jọ. In a nutshell, ìgbésí ayé òyìnbó, òun ni ìgbésí ayé tó lòdì sí ìgbésí ayé Ọlọ́run ọba. Kéèyàn máa gbélé ayé bí ìgbà pé Ọlọ́run kankan ló dáyàn síbẹ̀. Irú ìgbésí ayé yẹn nìyẹn. Àwọn tí wọ́n rí báyìí, àwọn là máa ń pè ní alákọ̀wé ní àwùjọ wa. So ti yé, mo sì jásí pé a dúpẹ́ fọ́lọ́run, àwọn alákọ̀wé mùsùlùmí gidi ti wà. Àwọn ilé tí wọ́n rí báyìí, àwọn là ń pè ní at-tarbiyatu al-garbiyya. Kéèyàn tọ́ ọmọ nílànà òyìnbó. Ẹlẹ́kẹ̀ẹ́ta làwọn fẹ́ sọ̀rọ̀ yìí lórí at-tarbiyatu al-islamiyya. Ìtọ́ ọmọ, ìrí ọmọ nílànà ti Islam. Ìrí ọmọ lọ́nà tó jásí pé tí ọmọ yẹn bá fi lè dàgbà, Islam ni ó máa sojú ní gbogbo ibi tó bá wà. Ìrí ọmọ lọ́nà tó jásí pé tọ́kàn yẹn bá balẹ̀, èèyàn ní máa fi fóònù lé ọmọ káàkiri pé so ti kírun, torí pé ó dáyàn lójú pé ńgbà tó wà lábẹ́ èèyàn kìí fi irun ṣeré. Eléyìí là ń pè ní at-tarbiyatu al-islamiyya. Àwa fẹ́ sọ àwọn ìpèníjà tó wà níwájú wa. Pé tí èèyàn bá fẹ́ kí ọmọ èèyàn rí níbi Ọlọ́run bá ṣe fẹ́ kó rí ní àwùjọ yìí, kìí ṣiṣẹ́ kékeré. Kìí ṣe iṣẹ́ kékeré. Gbogbo owó tó ń pa ọmọ jọ tó já sí wípé bó ṣe ń pa ọmọ jọ tó, àsìkò tó fi wà níbi iṣẹ́ ó fẹ́ pọ̀ ju àsìkò tó fi wà pẹ̀lú àwọn ọmọ lọ. Òun ń pe àgbákò fún ara rẹ̀ ni. Ẹlòmíì kò sí pláàni kankan fún bíbímọ, yóò máa bí lọ ni, kò ní pláàni wípé bó lásìkò tòun gangan fún iye nǹkan ọmọ tó wà yìí. Tí Ànábì sallallahu alaihi wasallam tó bá sọ wípé kẹ́ ẹ bímọ púpọ̀, fa inni mukathirun bikumul umama yawmal qiyamah. In fi púpọ̀ yín ṣe fáàrí lọ́jọ́ al-qiyamah. Ṣèbẹ́ni tó bá jẹ́ mùsùlùmí Ànábì ò fi ṣe fáàrí, kìí sọ ọmọ tá a bí nígbà tá a rẹ̀ sì fún tó padà wá di kírísítẹ́nì. Kìí ṣe irú yẹn Ànábì ń sọ. Nígbà tá a bá bímọ púpọ̀ tí ò ní pláàni tí ò ní kankan, ọmọ padà wá ya nǹkan tánàbí ò ní lè fi ṣe fáàrí. Tó yẹ kó tánàbí kan bá rí yóò bẹ́sẹ̀ ìwé ilé ìkọ́ mo yọ̀ǹda rẹ̀.
ẹ sì rí pé tí ń ṣẹlẹ̀ lónìí nìyẹn àwọn òǹkà mùsùlùmí ti ń di ẹ̀sìn èmí láwùjọ wa ó pọ̀ ju ẹ̀sìn èmí ti ń di mùsùlùmí lọ kí ló fà torí wípé mùsùlùmí ló ya aláìrẹ̀sponsible jù níbi títọ́ ọmọ àwọn òwò ní ń ṣe bí èbójú mùsùlùmí ni àwọn òwò ló gbé àṣà sójú jù mùsùlùmí ni nípa báyìí kí wá ní àwọn ìpèníjà tá a gbọ́dọ̀ lọ mójútó tá a bá fẹ́ ní ìtọ́ ọmọ nílànà ti Islam àkọ́kọ́ alimadaris ilé kéw àti ilé ìwé ní ìpèníjà àkọ́kọ́ fún wa a rí wípé gbogbo àwọn òbí tá à ń fọmọ sí ilé ìwé ó yẹ ká béèrè ìtàn ìwé ó yẹ ká béèrè kí ni objective àwọn tí wọ́n ní ìwé tí wọ́n fẹ́ káwọn máa rí ìdí lára gbogbo ẹni tó bá kàwé gbogbo wa kàn ló ń fi ọmọ sí ilé ìwé ni ṣé àka ìtàn àwọn ẹni àkọ́kọ́ nínú ìlú yìí tí wọ́n kọ́kọ́ ní contact pẹ̀lú ìwé ṣé àka ìtàn wọn ni tá a bá kàtàn wọn ṣé àárí òní wọn bó ṣe rí ni tá a bá lámàná wọn ṣé bó ni wọ́n ṣe rí ṣé gbogbo wa ò fojú rí ni ọ̀pọ̀lọpọ̀ ló padà sílé pẹ̀lú ọgbẹ́ ẹni tí Islam ọwọ́ rẹ̀ sọnù ó dé pẹ̀lú Islam tí ẹ̀jẹ̀ tó ti bu aṣọ lára Islam rẹ̀ ìyẹn ló fà tó fi já sí wípé iléèwé ntíléèwé wà fún kò sí fún láti tọ́ ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ òbí yóò máa pe tíṣà ọmọ rẹ̀ pé hàn ọmọ yìí ń parọ́ rárá iléèwé ò sí fún títọ́ ọmọ kìí ṣe ntíléèwé wà fún ní ABC mo sì sọ ìwó àmọ́ moral bá a ṣe ń gbélé ayé ní ìgbésí ayé tó dùn mọ́ Ọlọ́run subhanahu wa ta'ala mọ́tara rẹ̀ kò sí nínú owó tó san fún wọn léèwé ìwọ ló lè yíwù torí ìwọ Ọlọ́run bòbí tá bá wà wọn iléèwé wa lónìí ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ń kó àgbákò ẹ wo gbogbo àwọn nǹkan tí ò sí tẹ́lẹ̀ aliwat lesbianism ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ní ọmọ ní boarding school ìwádìí fi hàn wípé àwọn tí wọ́n jẹ́ lesbian gbogbo àgbáyé kí obìnrin kó máa ṣe kùlùbọ̀dí pẹ̀lú obìnrin wọ́n ní channel tó yẹ sí wípé àwọn tó bá belong sí group wọn nìkan làwọn magazine wọn máa dọ́dọ̀ wọn nínú àwọn platform tí wọ́n máa ń lò òun ni gbogbo àwọn secondary school tó ní boarding school nínú àwọn ibi tí wọ́n ti máa ń ní contact association yẹn làwọn boarding school tó wà káàkiri tó já sí wípé females olè males olè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ wa láti fi ń lajú lónìí ọmọ mi wà ní boarding school kí ló lè ń bi ìwé tó ń fọmọ sí boarding school kí ló lè ń bi ìwé kí ni ò lè máa kà ń lé tó yẹ kó tó bá ti kà látàárọ̀ ọ̀sán dé alẹ́ kó mọ̀ pé wọ́n iṣẹ́ ti padà sọ́dọ̀ rẹ láti mójútó àmọ́ wá lọ ju ọmọ nù pátápátá pé fún odidi oṣù mẹ́ta ẹ máa bá ń tọ́ bẹ́ẹ̀ sì ni àwọn èèbó tó ní ìwé ti ní ọ̀nà títọ́ tiwọn bóò lọ́mọ ṣe fẹ́ yan tó fẹ́ bóò ló ṣe fẹ́ yan tọ́lọ̀ ń gẹ́fẹ́ nígbà tó gbé ọmọ sọ́wọ́ àwọn tí wọ́n rìn ìlànà tí èsì tọ́lọ́wọ́ bà ìyẹn jẹ́ ọ̀nà àkọ́kọ́ iléèwé wa nínú ìpèníjà tó wà fún wa láti tọ́ ọmọ nílànà Islam nìyẹn ẹlẹ́ẹ̀kejì nílé kéw àti ilé kéw àti iléèwé lábẹ́ pọ́ìntì àkọ́kọ́ ló wà ilé kéw ọ̀pọ̀lọpọ̀ èèyàn àwọn èèyàn mọ̀ kankan ẹlòmíì nínú ilé tó bá fi ọmọ kan sílé ìwé tó fọmọ kan sílé kéw wàhálà rẹ̀ wà pọ̀ lórí èyí tó lọ léèwé pé máa ṣe kíní wàláhì níbi tá a lo ìlú dé lónìí yìí ẹni tí ń lọ lé kéw nídìí àmójútó ju ẹni tí ń lọ léèwé lọ ọ̀pọ̀lọpọ̀ òbí ni òkè mọ̀ bẹ́ẹ̀ tá a bá ń sọ wípé iléèwé ló produce cultism fún wa àwọn ọmọ mẹ̀jẹ̀mẹ̀jẹ̀ àwọn ọmọ tí wọ́n mọ ìbọn yìn ju àwọn sójà lọ iléèwé ló produce wọn ilé kéwú ló produce àwọn wúòkú àwọn gbọ́mọgbọ́mọ ṣẹlẹ̀ kéwú ló produce wọn ni àtàwọn tí wọ́n ń ṣe oògùn fáwọn tí ń ṣe kọ́ọ̀tì gangan àwọn tí ń mú ẹ̀jẹ̀ àwọn kọ́ọ̀tì gangan ọ̀dọ̀ àwọn kan làwọn náà tún ti lọ ń gba agbára ọ̀kígbẹ́ àwọn èèyàn ilé kéwú ni ó produce àwọn ṣé kò wá papọ̀ nísìnyí so ẹ má jẹ́ ká máa gbàtàn jẹ́ bá a ṣe mójútó àwọn ọmọ tó wà léèwé bẹ́ẹ̀ náà ni ká máa mójútó àwọn tó wà lè kéwú o gbogbo ẹ̀ ló ní ìdá mójútó ẹ wo nílé kéwú ilé kéwú làwọn ọmọ ti ń kọ́ tí wọ́n sà tí wọ́n wà padà ya wèrè sẹ́rù yẹn wọn gbá yà nẹ́bí sọ̀rọ̀ sálám kéèyàn ṣe àdúrà kó wá ya wèrè bóò ní méjèèjì ṣe jọra wọn tó fi já sí pé àwọn bàbá dáadáa nígbà táwọn lè kéwú máa ní ẹ̀yin ọmọ yìí ẹ ṣe jẹ́jẹ́ o kò sí nǹkan tó wà nù Kùránì tó nídìí jẹ́jẹ́ ké bóyá kankan wà nù Kùránì tó yá sí pé tó o bá sí ká yóò wá yíwọ́ wàláì kò sí náà Kùránì àwọn nǹkan èmí tá a gbé wọn látọwọ́ ara wa ṣùgbọ́n tí wọ́n kọ pẹ̀lú èdè Lárúbáwá tí ò ní ṣe pẹ̀lú Kùránì àti Islam òun ni táwọn èèyàn ń ṣe tó ń ya wèrè
tí wọ́n ń yí lórí tó já sí wípé ìwádìí fi hàn lónìí wípé àwọn tí wọ́n já sí wípé yíyí lórí tiwọn kìí ṣe ọ̀nà tí èèyàn lè fi tètè mà ó pọ̀ ju àwọn tá à ń rí lọ́jà lọ ẹlòmíì ẹ̀kọ́jọ jókòó náà ni wàláhì yóò dé fìlà yóò lò láwàlí yóò ṣe gbogbo ẹ̀ tẹ́ ẹ bá jọ ń sọ̀rọ̀ lọ gbogbo ó máa jọra wọn nígbà tí bá ti ń tóbi 25 minutes lẹ́ẹ̀mọ̀ fún wa pé ẹ̀rín yìí ti ń kọjú wé sí òsì tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ tí ń gba kóòtù ọ̀rọ̀ akóòtù ni ó máa sọ ó ti sọ̀sẹ̀kúsọ ó ti yí lórí but kí ni ò tí wà powerful débi pé yóò wọ inú ọjà ni so point tí mo fẹ́ mú jáde ń bì ní wípé bá a ṣe mójútó àwọn tí ń lọ ilé ìwé bẹ́ẹ̀ ni ká mójútó àwọn tí ń lọ ilé kéwú nínú àwọn nǹkan tí ò sí tẹ́lẹ̀ tá a bá lọ́dọ̀ àwọn bàbá wa òun ni wípé ẹni tá a bá màmá kéwú òun ni wàhálà rẹ̀ máa ń kọjú lórí ìrun lónìí àwọn tí wọ́n lọ ilé kéwú ní fi ìrun ṣeré jù tó já sí pé ìrun ò nítumọ̀ kankan sí wọn láàfà lọ́mọ kéwú so gbogbo eléyìí nǹkan tó fi gbọ́dọ̀ mójútó ni tó bá yá sí pé a ti lo ayé kan wípé tọ́mọ bá lọ ilé kéwú kò pọn dandan kó máa kírun dáadáa ṣé èèyàn nìyẹn wàá sọ wípé àwọn tí ń lọ ilé ìwé lòun mójútó àwọn ilé tí ń lọ ilé kéwú Ọlọ́run ti yanjú tiwọn rárá o so méjèèjì òun náà la gbọ́dọ̀ mójútó tọ́mọ bá wá jáde ilé kéwú kò tán síbẹ̀ nínú ojúṣe gbogbo òbí ni pé ká máa béèrè lọ́wọ́ ọmọ tó bá jáde ilé kéwú kí ṣe là ń pè pé yẹn jáde ilé kéwú ṣé tí ọmọ bá jáde ẹsẹ̀ sírì sẹ́ẹ̀ máa ń filẹ̀ ọmọ jáde ẹsẹ̀ sírì ó ṣe wà ẹ́kì wá páàsì só ti parí nìyẹn àyẹ́ sí pé à ń sàbòsí fáwọn táàrán lọ lè kéwú kẹ́nìkan bá wá ṣe ṣàhádà tẹ ẹ̀rọ tèlé tó wà lìkínbà tó bá ti délé ẹ̀ ti yọwọ́ lọ́wọ́ rẹ̀ lẹ́nu kó ti dàáfà ẹsẹ̀ sírì mà ló jáde kò tí bẹ̀rẹ̀ ẹ̀kọ́ gangan kì í ní speciality tọmọ bá wá jáde ṣàhádà àwọn àpéjọpọ̀ èwo ló ṣe ń bẹ̀ ìmọ̀lẹ̀ yìí tó lọ wáhùn kì í ṣiṣẹ́ wọn èé fi kéwú gba owó tọ́lọ́run bá ní kó mú owó wá bá aláìsí Ọlọ́run ló mú wá àmọ́ iṣẹ́ wo ló ṣe tó fi máa ṣe kí nìyẹn tó fi máa mú tí ó máa mú oúnjẹ wọlé fún ọ fọ́níṣọ̀ wà nílẹ̀ kápẹ́ńtà wà nílẹ̀ aláwọn àfáà tó já sí wípé wọ́n mọ fọ́níṣọ̀ sí dáadáa aláwọn àfáà tó já sí pé àgbẹ̀ ni wọ́n aláwọn àfáà tó já sí wípé kápẹ́ńtà ni wọ́n so bẹ́ẹ̀ àfáà wẹ́dà gbogbo àwọn àfáà wà nínú Islam iṣẹ́ wọn ni wọ́n fi máa ń sọ wọ́n lóko gbogbo àwọn àfáà wà nínú Islam wọ́n ń pè àfáà kan ní azajaj nínú àwọn àfáà ńlá nínú Islam ni kìí ṣe ó kọ́ ẹ̀ ní iṣẹ́ rẹ̀ ká máa tó ìgò ni wọ́n fi sọ́lá kọ́ ní pé azajaj àfáà wà kan wọ́n ń pè ní alkhayat gbogbo àwọn tí mò ń sọ yẹn ni tó kéré jù 1,200 ọdún ni wọ́n ti lọ alkhayat kí ni tó máa khayat àfáà ti ń hun aṣọ kìí ṣe ó kọ́ wọn iṣẹ́ wọn ni wọ́n ń pè àfáà wà kan náà wọn ní hadith ní Ibn Hajar ọmọ òkúta àpáta làwọn ń fọ́ tí wọ́n fi ń jẹun ayé yóò sì ti produce irun wọn títí lónìí ìta ń sọ̀rọ̀ so púpọ̀ àwọn wọ̀nyí yìí kálukú wọn ló níṣẹ́ ní òjé kí wọ́n yẹ yàkuyà torí pé tí ebi bá pààyàn kò síbi tí ó lè lead sí kò sí bí èèyàn ṣe lè jẹ́ ọmọlúwàbí tó tí ebi bá ń dùnyàn kò sí tí yóò lè yà Ọlọ́run má jẹ́ ayé yàkuyà ìyẹn ló fọ́ tó fi jẹ́ sí wípé àárín pé láwùjọ wa kò sí tí àwọn tá a bá pè láàfá ò lè yà ibi kéèyàn máa rẹjú sókè ní ti máa ń bẹ̀rẹ̀ nígbà tí èèyàn rí owó láti bí oṣù méjì kẹ́nìkan wá tọ́lọ̀ wọn báyà mú ẹnìkan wá ṣé ẹ mọ̀ wípé gbogbo tó bá gbà láfún pé ẹyọ kan yìí bí òṣèré jámá mi lọ́wọ́ gbogbo tó bá gbà láfún o tó bá wá tó bá jẹ́ orí fífọ́ lásán ni tí n bá sọ fún kó orí fífọ́ ni ìyìn ní rí gbàjú 200 lọ lọ́wọ́ rẹ̀ sósì kan tó wà nílẹ̀ yìí àfi kí n dìkún ẹrù ẹ̀ pé ha àwọn àgbàlagbà 13 ló wà lórí ọ̀rọ̀ rẹ̀ àfi ká ṣe ètùtù ní ọ̀nà 13 ètùtù ẹyọ kọ̀ọ̀kan ó sì kọ́sù wá ní 25,000 wọ́n ìfẹ́ wà látọ̀ bá tí mi ṣe máa lọ́wọ́ lọ ìyìn lè gbé ẹrù tẹ̀mílẹ̀ ní ẹ̀dàkùn ẹ̀yìn ṣe so owó tó bá gbà wá yóò kọ́ bá oṣù 3 tí ń bọ̀ wá kọ́lọ̀ tó mẹ́lú mi wà ní tí ń ṣẹlẹ̀ nìyẹn kò sẹ́ni tí ó lè ṣẹlẹ̀ sí ìwòsàn ẹni kéèyàn ní téèyàn ṣe tí èèyàn bá ní tí ń ṣe tí ebi bá pààyàn kò sí téèyàn lè yà o kò sí téèyàn lè yà díẹ̀díẹ̀ ni wọ́n fi máa ń bẹ̀rẹ̀ nígbà téèyàn wá tó ní àfọ òun kọ́ ní ìdàdúrà tó wọn máa ṣe ni kí wọ́n wọ́n pé tí n bá ní kò kọ̀ lọ́ máa ṣe subhanallahi bihamdihi ó pẹ́ ìlẹ̀ ó ti parí náà kò sí ìrẹ̀kọ́ tí ó yọ fún mi àmọ́ á fún ọ níṣẹ́ kan àgbàdo ló fi máa ṣe kàrámà ní gbogbo ẹ̀ kò sádùá tó bá gbàdọ̀ wá látọ̀dọ̀ Ọlọ́run àmọ́ kó lè fi ní ìtumọ̀ lọ́dọ̀ ẹni tí mo fẹ́ fún tí nǹkan ó fi lè jáde pé mi bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tá à ń pè ní ẹ̀kàlì ibi tó ti bẹ̀rẹ̀ nu nígbà tí ebi bá pọ̀ jù èyí ó fẹ́ wá kẹ̀kẹ́ téèyàn introduce wípé tí n ta fẹ́ fún àwọn èèyàn tí ó fi lè ní kímà tí ó fi lè nítumọ̀ sí wọn pé kéèsì ṣẹ́ lásán so ìyẹn jẹ́ àkọ́kọ́ nínú àwọn ìpèníjà tí
tí ó ń kojú gbogbo ẹni tí ó bá tọ́mọ nílànà Islam. Ẹlẹ́ẹ̀kejì ọ̀sán yìí tí gbogbo wa gbé sínú ilé tẹlifíṣàn àti fídíò. Lónìí yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti dọmọ lọ́mọ. Àwọn ọmọ oníkálùkù ti ní bọ̀dá nínú fídíò. Wọ́n ti ní àǹtí mẹ́ńtọ̀ àǹtí òun lélẹ́yìí bọ̀dọ̀ òun ẹni tó wọn ó jọ ni kìí ṣe bàbá àti màmá òun nínú ilé oníkálùkù ló sì wà. Ọ̀pọ̀ òbí sì ni tó bá jáde yóò túra dání yóò wá tilẹ̀kùn látẹ̀yìn ẹ̀ gbọ́dọ̀ jáde ní fídíò ó kí àwọn ọmọ ẹbọ ní àgbá kòkó tó dé. Kódà kí wọ́n jáde ó fẹ́ lóore fún wọn gbogbo orí tó tì wọ́n máa lọ ẹ má wò ó lọ ẹ má dọ́dọ̀ níbọ̀ ẹ má dúlé kejì o títí tí fídíò yóò sì tilẹ̀kùn látẹ̀yìn jáde lọ. Sábà múná lọ kẹ́ẹ̀tọ́ jẹnẹrétọ̀ ibi tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti ẹ̀yàkuyà ni. Ẹ̀ẹ́dẹ̀ rí gbogbo àwọn fíìmù tá à ń wò yẹn kò sí ọmọ tí ó máa wò ìrònú méjì yóò rìn lára rẹ̀. Ìròyìn àkọ́kọ́ ni wípé tó bá rí bákan fún yàn nílé ayé yìí ó lọ́gbọ́n tá à ń da sí tó yàtọ̀ sí tọ́lọ́hun. Torí fíìmù olówó tẹ́nìkan ní ṣòro tí wọ́n ní mú lọlé ológun. Táwọn ọmọ bá ti ń wò òfin kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni pé tẹ́yìn náà bá ti ní ṣòro àwọn bàbá àsàlẹ̀ kan ń bẹ tí àmọ́ lọ ń bá gbogbo àwọn ọmọ lọ́bọ̀ jẹ́ pé àwọn ọmọ ọlọ́mọge gbogbo wọn náà ti láwọn ológun tí wọ́n máa mú ọkọ̀ àwọn tó bá kẹnu sí wọn lọ. Gbogbo àwọn ọmọ kéékèèké àwọn ọmọ 15, 16, 17 years àwọn náà ti láwọn táwọn náà patronize ké àáfà ẹ̀ fẹ́ rí mi ní àpò ìmọ̀ tí mò ń wò náà nù yóò bá tú báàgì ẹ̀ ó kọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló fẹ́ mú jáde ẹ bá ń wo èyí tó dájú náà mẹ́tẹ̀ẹ̀ta ẹ bá ń wo sáà subhanallah àwọn ọlọ́mọge èyí tá a sọ wọ́n dà nìyẹn o fíìmù láti kọ́ wọn táwọn bá ń wò pé mo lo ti kọ́ ilé ìlọ́wọ́ mi nǹkan ẹjọ́ kò kí n ṣàlàyé pé bá ṣe ń ṣe nù fíìmù tó rà sílé fún ibẹ̀ ló ti kọ́ ànígbà tó jẹ́ pé wọ́n ló rà á ó ti àpúrùbù pé gbogbo tí wọ́n máa ń ṣe ń bẹ̀ ìwọ́n náà fara mọ́ ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́. Ẹlẹ́kejì wahdatul adiyan gbogbo ẹ̀sìn tọ́lọ́hun ni wọ́n ń kọ́ àwọn mùsùlùmí nínú fíìmù wípé gbogbo ẹ̀sìn tọ́lọ́hun ni àwọn mùsùlùmí tí ń polówó ọtí ẹ máa rí fótó ẹ̀ káàkiri ọmọ mùsùlùmí ọmọ Ìlọrin ń polówó ọtí káàkiri subhanallah àwọn kan náà ló bí àwọn eléyìí fíìmù ló produce gbogbo àwọn eléyìí wahdatul adiyan pé kíyàn máa lògbé sí ayé pé kò sí kankan pé ẹni tó bá ṣe kírísítẹ́nì bá láìfi ẹni tó bá ṣe mùsùlùmí mo sì wọ́n pé kò sí mùsùlùmí tó gbádùn tí ó sọ ọrú rẹ̀ tí mùsùlùmí kan bá ní bákan náà ní gbogbo ẹ ṣe ládùúgbà fún wípé Ọlọ́run ó yọ ẹni tí èsè mùsùlùmí ní ọmọ rẹ̀ ẹ ìwé náà yìí kò dé báwọn kí wá lórí tó ní bákan náà ní gbogbo ẹ. lẹ́yìn Islam kò sẹ́sìn mọ́ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. So ó di ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìpèníjà tí ó ń kojú ẹni tí ó bá tọ́mọ nílànà Islam. Ẹlẹ́ẹ̀kẹta àwùjọ wa àwùjọ yìí kò ṣe tọ́ ọmọ o. In fact ọ̀pọ̀lọpọ̀ àwọn educationists tí wọ́n jẹ́ ti mùsùlùmí wọ́n lọ síbi wípé nínú ọ̀nà téèyàn lè fi rí ọmọ tọ́ ni bóòlù yóò ṣe cause the separation láàrin àwùjọ yìí àtàwọn ọmọ téèyàn bí tí ọmọ yóò mọ̀ wà nínú àwùjọ yìí tí ò ní mọ̀ kan ti ń lọ. Ó ṣe pàtàkì aburú ń lọ láàrin àwọn generation àwọn ọ̀dọ́ tí è ṣe àwọn aburú kékeré kì í ṣe àwọn aburú kékeré rárá tó o bá ti expose àwọn ọmọ rẹ sáwọn aburú yìí ọmọ rẹ dọmọ lọ́mọ. Ṣé báwọn kan làwọn ọmọ tó já sí wípé tí wọ́n bá wo bọ́ọ̀lù wọ́n sì mọ̀ sunkún. Àpé àrọ́ mú bọ́ọ̀lù pọ̀ bọ́ọ̀lù téèyàn bá wò débi kí wọ́n wí ìyẹn nìkan yín wọ́n ń sun ẹkún. Tí wọ́n bá wá ṣò ní Nàìjíríà pé wọ́n ti ń pa àwọn mùsùlùmí nílẹ̀ Ísírẹ́lì yóò ìgbóúnjẹ wọn náà ní ebi ń pa wá wọ́n ń ju bọ́ǹbù oúnjẹ ó sì tún máa lọ lẹ́nu ẹ̀. Ṣé mùsùlùmí dáadáa wá nù? Àwùjọ ọ̀dọ́ aburú tó ń ṣẹlẹ̀ ń kọ̀ ń bẹ̀ gan. Ẹ jẹ́ nǹkan márùn-ún fún yín náà aburú tí ń lọ. Tó ti rampart al-mukhaddirat ìmúkúmu. Ha subhanallah ẹ wá ṣe bí wípé nínú ìjẹ́ ọ̀dọ́ nínú àpẹẹrẹ tá fi mọ̀ pé ọ̀dọ́ tí ò lajú léèyàn ní kéèyàn máa ń mọ ìmúkúmu mu. Àwọn products ilé ìwé àtàwọn products ilé kéwú. Torí pé tí ò kí ń yà wọ̀nyàn ni pé tí a máa ń sọ̀rọ̀ ìmúkúmu láàrin àwọn ọ̀dọ́ méjì ló pín sí láwùjọ yìí. Àwọn products ìtàwùjọ tó yá sí pé ilé ìwé ló ti kọ tàbí ọmọ mi ká máa jókòó sórí ìta káàkiri. Àwọn tí ilé kéwú náà tó wá wà ń bẹ̀. Àwọn ilé inú àgé ni wọ́n máa ń bu tiwọn sí. Ó ṣe bí ìwé fẹ́ sára lánàá ó gbọ́ pé òun láìkó mi àlàlá tó kọ̀ yóò kọ̀ fáàmù ni ó ti fa ọtí ẹ̀ mu àtàwọn tí wọ́n fi ń ṣiṣẹ́ tí wọ́n fi ń lò nǹkan kí nǹkan nínú àwọn aburú tó wà láwùjọ ni. Gbogbo táwọn ọ̀dọ́ wọn mu nísìnyí ó ti kúrò ọpọ́n ti sún kúrò ní táwọn máa ń lérò
ìgbà kan igbó ìgbà kan tí ọ̀rọ̀ ti kọjá bẹ́ẹ̀ nísìnyí gbogbo àwọn èèyàn ti ń ta àgbo ni wọ́n ń ta àmúkùmù wọ́n bá ti jókòó tí wọ́n ti ní ẹ̀ta gbogbo ẹ̀kọ́ ó ti yé yàntì ẹ̀ ẹ̀ta gbogbo ẹ̀kọ́ òun náà bá kó gbogbo ẹ̀kọ́ láwọn ìmúkùmù nínú àwọn àmúkùmù yìí làwọn ìmúkùmù tó yẹ pé tí èèyàn bá mú tán tí èèyàn bá rí àbúrò ìyá rẹ̀ tó fáìn jù yóò máa lé lọ ni ẹ wá ní rẹ́pì kò ní pọ̀ láwùjọ láì mọ iye àdúgbò tó yẹ pé tí obìnrin bá fi lè kọjá lágo 8 alẹ́ ó ṣàgbákò látara wípé ìyẹn ń jẹ́ translation fún gbogbo ìmúkùmù táwọn ọ̀dọ́ mu pé ibì kan náà sáà ni ó ti ṣiṣẹ́ ìyẹn jẹ́ náà àbúrò àkọ́kọ́ tó yẹ pé ó ti rámpà nínú ọ̀dọ́ tó o bá ti ṣe ìdàpọ̀ mímọ́ láàrin àwùjọ àtọmọ rẹ wípé ìyìn lè máa gbé ọkọ̀ amọ́fẹ́ àwùjọ jáde ní táwọn yòókù rẹ bá ṣe wọ́n náà wọ́n bá wọn ṣe ọmọ rẹ yóò di onímùkùmù. ẹlẹ́ẹ̀kejì àtùgíàn ìwà tọ́ọ̀gì ìwà kọ́ mọ́mọ́ ti pé ọmọ 20 years kó sì máa lo oníbàwí mọ́ kí ọmọ máa ní ẹ̀yìn pé ọ̀làjú ni pé òun free àwọn ọmọ tí ó lọ club àwọn ọmọ tí ó lọ party àwọn ọmọ everything kò sí oníbàwí mọ́ ẹ̀yìn pé ìgbà tí àṣà wa fi ń jẹ́ àṣà wa ta ni ọmọ 40 years tí ó dìde wájú mọ́gàjì nísìnyí ọmọ 19 years yóò lóun ó nà mọ́gàjì kálukú ó tilẹ̀kùn mọ́rí pé torí ẹni tó bá jáde kó wọn fi jà mọ́gàjì òun yóò forí kó gbogbo ẹ̀ ọmọ 19 years tí ó lọ kí bàbá kí ló ń ṣe yẹn ẹ má lọ máa kálukú ọmọ yọjú lójú wíńdò ni tí wọ́n mọ̀ tilẹ̀kùn látẹ̀yìn pé tọ̀ tọ́lọ̀ bá kó bàbá yọ kò sí wàhálà àmọ́ kémi wá jáde wá rárá. Torí pé ìyá ọmọ àtà ti di nǹkan tó kárí ilé tó kárí oko kò sí ní tá fi ń búyàn mọ́ sotiye ìyẹn di ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tó rampant nínú kí nìyẹn nínú àwùjọ wa. ẹlẹ́kẹta alimadiya materialism gbogbo àwọn ọmọ kéékèèké tí bàbá wọn ò tí ra mọ́tò tí bàbá wọn ò tí tó ra bátìrì ọkọ̀ àwọn fẹ́ ra mọ́tò at 17-18 years tó yá sí pé ambition yẹn ti high jù ọmọ tí ò tí táà lè ti sọ kó ti bẹ̀rẹ̀ ìgbésí ayé kó ti máa sọ̀rọ̀ ọdún mọ́tò tó wọn lò ẹ̀dẹ̀ rí wípé clash of interest ló ń bí ní tó bá gbà láti fún un kódà tó bá jásí pé yóò kó bẹ́ẹ̀ lómi ìyẹn ló fà jásí pé gbogbo àwọn ọ̀dọ́ wa tá a bá rí bọ́n ṣe rí ó fi hàn yàn wípé ìlú wa ò lọ́jọ́ wájú because gbogbo àwọn tí wọ́n wà ń bẹ̀ tá à ń ṣépè fún èèyàn rẹ̀ ni wọ́n ìgbà tí àwọn fi wà ní dédé àwọn ọ̀dọ́ yìí ayé wọn ò bàjẹ́ tó báyìí o kódà ẹlòmíì ò mọ̀ pé ibi tóun dé lónìí irú mọ́tò tóun ń lò òun lè lórú ẹ̀ láyé wọn ò wá débẹ̀ dédé táwọn ń lò at 50 làwọn ọmọ 20 years fẹ́ lò nísìnyí irú ọmọ tó yẹ sí wípé ẹnu rẹ̀ ti fẹ̀ láti 17-18 tó ti dá ọmọ jíìpù mọ̀ tó ti dá venzama at 20 tírú rẹ̀ bá láǹfààní ibi tí owó olúwa ṣé kò ní bàlújẹ́ tá a bá ti expose àwọn ọmọ wa sáwùjọ àwọn ànẹ́dẹ̀ rí pé kéèyàn ya ìyàkuyà kó mọ kówó jẹ náà kìí ṣẹ̀ṣẹ̀ láwùjọ wa ibi títí máa ń di ẹ̀ṣẹ̀ ní tí ò bá fún wa jẹ́ ń bẹ̀ gbogbo wa tá à ń bú àwọn olóṣèlú tí ń kówó jẹ kìí ṣe pé à ń bú wọn torí pé wọ́n ń kówó jẹ torí pé wọn ò pin dọ́dọ̀ wa là ń bú wọn fún ẹnìkan tá bá ti fà mẹ́ra ń tẹ̀ ní ẹ wo ẹja máa sọ ẹni wá o ọ̀hún lé o ọ̀hún kò ló lé ó ti jẹ ìjẹkújẹ gbogbo wa ṣe rí nìyẹn ló sì fi fàtó fi já sí wípé ẹ lè rí kọ́ wá lé à ń lè torí pé ń kówó olú jẹ òbí tọ́mọ rẹ̀ wà láǹfààní àti máa kówó jẹ yóò tún máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run èmi náà jẹ́ ìyá pọ̀ èmo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tí ra ẹ̀san àwọn tí wọ́n ń ṣe dáadáa lẹ́sàn subhanallah so gbogbo eléyìí àfi ká create separation láàrin àwọn ọmọ wa àti àwùjọ àtàwọn ìpèníjà míì àbẹ̀ Ọlọ́run subhanahu wa ta'ala gbogbo àwọn ìpèníjà tó ti dúró síwájú wa yìí wípé àníṣe gbogbo àwọn ọmọ tọ́lọ́run fún wa tó já sí pé àánú lọ́lọ́run fi ṣe fún wa torí àánú lọ́lọ́run pé ọmọ gbogbo àwọn ìpèníjà tó dúró wípé ìbànújẹ́ àti sábàbí iná ni wọ́n padà jẹ́ fún wa Ọlọ́run mọ́sàájá lè sọ̀mọ́ǹtì wọn ọlá títóbi Ọlọ́run ọba ọmọ wa tí a torí ẹ̀ jókòó lónìí àbẹ̀ Ọlọ́run subhanahu wa ta'ala a gbọ́dọ̀ tí ìgbókọ̀ rẹ̀ jáde síwájú àwọn ìmáàmù ni máa ń gbókọ̀ wọn jáde àbẹ̀ Ọlọ́run subhanahu wa ta'ala wípé Ọlọ́run kó ṣe ní ọmọ olóríire nínú àwọn ọmọ tí Ọlọ́run lóhun ó lò láti fi gbé òbí wọnú àlìjánà ní kọ́lọ́run bá ṣe la ilaha illallah gbogbo wa náà tọ́lọ́run ṣe ọmọ fún irú bẹ́ẹ̀ Ọlọ́run mọ́sà ṣe fún gbogbo wa mọ́jà ń nájà bànújẹ́ lórí ọmọ mọ́jà ń nájà bànújẹ́ lórí ọmọ ọlá títóbi Ọlọ́run
هذا وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.